kí ni kí n ṣe ni arábìnrin Adébímpé máa ń pariwo lẹ́ni tó fi ọdún mẹ́sàn-án ààbọ̀ wá oyún tó ti fẹ́ ọkọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ síbẹ̀ tí ò lóyún, ṣùgbọ́n lẹ́yìn ọdún mẹ́sàn-án ààbọ̀ tó ń lọ pé ọdún mẹ́wàá, ọkọ àbúrò rẹ̀ ọmọ ìyá ọmọ bàbá mà ló padà lóyún fún un. Ọ̀nà wo ni wọ́n fi ṣe é? Ibi wọn ni wọ́n gbé gbà? Báwo ló ṣe wáyé kó tó padà wá doyún? Oyún téèyàn tiẹ̀ ti ń wá ní ọdún mẹ́sàn-án ààbọ̀ tó ń lọ pé ọdún mẹ́wàá tó wá padà wá ní oyún náà, ṣùgbọ́n ibi tó ní sí ọkọ àbúrò rẹ̀ ọmọ ìyá ọmọ bàbá ló padà lóyún fún. Adébímpé bi gbogbo àgbáyé pé kí ni kí n ṣe. Irọ́ ikú là ń pa má dà, elépojò ní bàbá gbígbọ́n. Yorùbá Shimba TV, ó tẹ̀lé ìkànnì yìí, fẹ́ràn rẹ̀, fi àríwí síbẹ̀, pín pẹ̀lú ẹlòmíràn. Ó ń dánilárayá, ó ń kọ́ni lọ́gbọ́n, ó ń sọ fúnni lórí ìkànnì yìí. Yorùbá Shimba TV. Thank you for watching. Ká wọnú ètò lọ báyìí. Ẹ jẹ́ ká wọnú ètò lọ lórí ètò kí ni kí n ṣe. Ọmọbìnrin kan wà, a máa jẹ́ Adébímpé. Adébímpé ni orúkọ ọmọbìnrin yìí. Ọmọbìnrin yìí ti wá oyún wá oyún wá oyún wá oyún wá oyún wá oyún. Kódà ó ti fọ́kọ kínní, wọ́n lé e kúrò ńbẹ̀. Ó ti fọ́kọ kejì, ìyẹn náà tó padà sí sílẹ̀. Ọmọbìnrin yìí sì jẹ́ ọmọbìnrin tó rẹwà púpọ̀, ó sì dáa níwà, gbogbo nǹkan ló pé sí lára. Ṣùgbọ́n oyún ò ní àǹfààní àti dúró lára rẹ̀. Wọ́n sì ti gbìyànjú sọ́tún gbìyànjú sósì. Ìyá rẹ̀ gbìyànjú, kí bàbá rẹ̀ tó kú pàápàá, bàbá rẹ̀ náà gbìyànjú pé kó lè dọ́lọ́mọ láyé, ṣùgbọ́n oyún ò dúró sọ́mọbìnrin yìí lára. Ó wá oyún títí tó débi pé ọmọbìnrin yẹn padà gbà fọ́lọ́run pé ibi tó bá ti ẹ̀dẹ̀ wọn lọ́hùn ni kó ṣe, tó bá pẹ́ tó bá yá ṣá. Tọ́lọ́run bá gbà póun náà máa lọ́mọ láyé, Ọlọ́run á fóun ní oyún. Ó jẹ́ kó wà nílé àwọn òbí rẹ̀ tó ń gbélé tara ẹ̀, ilé ata ẹ̀ ló ń gbé, ṣùgbọ́n kò sí nílé ọkọ mọ́. Ègbéregbé ìgbéregbè, ó ń bá káràkátà ẹ̀ lọ. Ó ń ṣe dáadáa nídìí iṣẹ́ pàápàá. Ọlọ́run ń pèsè owó fún un, ó ń ṣe sọ́tún, ó ń ṣe sósì. Ìyẹn ọmọbìnrin Adébímpé yìí o, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ó ń gbàdúrà fọlọ́run. Ṣàdédé lọ́jọ́ kan ni wọ́n máa lọ ṣe ayẹyẹ kan, ló bá di pé àti wálé kò yá. Wọ́n máa sùn níbi tán máa sùn sí, àti wálé ò yá, ló wá wò pé bó lòun máa sùn. Wọ́n béèrè yàrá nílé ìtura ni, wọ́n béèrè yàrá títí kò sí yàrá mọ́, kò síbi tán máa sùn. Ọmọbìnrin ò sì gbé mọ́tò lọ. Ẹni tó gbé mọ́tò lọ rèé, èrò ti pọ̀ nínú mọ́tò. Ló bá wò pé ṣebí ọkọ àbúrò òun ó wà nínú ilé ìtura yìí, ló bá pè lórí aago. Ọkọ àbúrò mi, kò má síbi tí mo máa sùn. Ó dẹ̀ bá mi wá ìkan níbi tí mo bá lè sùn kílẹ̀ tẹ́ fi mọ́ wá ní. Àǹtí, ó dáa, ẹ máa bọ̀ lọ́dọ̀ mi, màá bá àwọn ọ̀rẹ́ tó wà lọ́dọ̀ mi sọ̀rọ̀, wọ́n á kúrò níbẹ̀ fún wa, àjọsùn pẹ̀lú ọ̀rẹ́ mi kan. Ká má fọ̀rọ̀ gùn, ó wọnú yàrá lọ. Ọ̀rẹ́ ọkọ àbúrò ẹ̀, ìyẹn wà ńbẹ̀. Ọmọbìnrin yìí tó jẹ́ Adébímpé, tó jẹ́ pé àbúrò tiẹ̀ ni ọmọkùnrin yìí fẹ́. Wọ́n ṣàdó ọdún mẹ́ta, wọ́n jọ wà lórí bẹ́ẹ̀dì, wọ́n jọ sùn. Ọlọ́run ló mọ bí ọ̀rọ̀ yìí ṣe wáyé, bí wọ́n tẹ̀ ti jọ bu nǹkan, gbogbo ayé ti bu nǹkan sára. Ṣùgbọ́n ṣàdédé ni a kàn rí pé gẹ́gẹ́ bíi pé Adébímpé ti ṣàlàyé fún wa o, kílẹ̀ ṣáà tó mọ́, ọkọ àbúrò rẹ̀ ó bá a ní àjọṣepọ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n jọ máa ṣàlàyé ibẹ̀, ọ̀rẹ́ ọkọ àbúrò ẹ̀ ìyẹn ò sí nínú ilé mọ́. Ó túmọ̀ sí pé àwọn ọkùnrin ti bára wọn sọ̀rọ̀ pé kí ni àǹtí yìí, ó ti yé yín, kò sí nínú ilé mọ́. Ká má fàágùn, wọ́n bára wọn lájọṣepọ̀ gẹ́gẹ́ bí Adébímpé ṣe sọ fún wa. Ṣùgbọ́n lẹ́yìn oṣù méjì, Adébímpé ń rí bára ọ̀rẹ́ ẹ̀ ṣe rí. Ó lọ sí ilé ìwòsàn. Nígbà tó dé ilé ìwòsàn, ó ṣe àyẹ̀wò. Nígbà tó ṣe àyẹ̀wò, wọ́n ní oyún oṣù kan àbọ̀, ó ń lọ pé oṣù méjì ó wà lára rẹ̀. Ó ní oyún kẹ̀. Kí ni ìtumọ̀ eléyìí? Ṣé ẹ mọ̀ pé bí ọdún mẹ́wàá, àbẹ́ni tó ń wá oyún bí ọdún mẹ́sàn-án àbọ̀ tó ń lọ pé ọdún mẹ́wàá ló ń wá oyún. Eléyìí wá di nǹkan sí Adébímpé lára pé báwo ni ká ṣe sọ sí, báwo ni mo ṣe máa ṣàlàyé. Adébímpé kúkú délé. Nígbà tó oyún yìí dẹ̀ ti débẹ̀, tó ti doṣù méjì ti mẹ́ta mẹ́rin, tó di pé kíní má ti doyún, ó ṣàlàyé fún ìyá rẹ̀
kó tó ṣàlàyé fún ìyá ẹ̀ ó ṣàlàyé fún ọ̀rẹ́ ẹ̀ ìmọ̀ràn wo làwọn ọ̀rẹ́ ẹ̀ gbà mò ń bọ̀ náà ẹ jẹ́ ká dé lágbára lọ́hùn. irọ́ ikú là ń pa má dà elégbòjò ní bàbá gúngún Yorùbá Shimba TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwí síbẹ̀ ní pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Shimba TV. Thank you for watching. Yorùbá Shimba TV on YouTube channel náà ní iléeṣẹ́ tiwa ẹ máa bá wa wo ètò wa lóríṣiríṣi kí n ṣe àtàwọn eré oníṣe oríṣiríṣi náà ló wà ńbẹ̀ ẹ máa bá wa wò ó níbi kò sí nǹkan tí ẹ ń wá nídìí ìdánilárayá náà tẹ́ ẹ bá pàdé bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ tí à ń sọ ń bọ̀ torí ẹni bá lọ náà ló bá kú Adébímpé mà pé ìyá ẹ̀ jókòó nígbà tó kọ́kọ́ sọ fún àwọn ọ̀rẹ́ ẹ̀ ó ní nǹkan báyìí ṣẹlẹ̀ wọ́n ní ìwà tó wù kò dáa o kò yẹ kó o gbà kí ọkọ àbúrò rẹ kó bá ọ sùn ó ní kò yẹ kóun gbà ọ̀nà tóun tẹ̀ fi gbà bó ṣe wáyé kò tiẹ̀ wá fẹ́ yé òun mọ́ òun ò tiẹ̀ wá lè sọ ṣùgbọ́n kókó tóun wá padà rí dìmú bẹ̀ ni pé nǹkan eré táwọn ṣe bí ò tilẹ̀ dáa ó mà padà doyún ìkànnì ó doyún níṣe ni kó lọ bàájẹ́ o kó lọ bàájẹ́ ni irú ọmọ bẹ́ẹ̀ kì í ṣọmọ tó wáyé ìkejì náà sọ pé ẹ ó dáa èmi ò ní nǹkan tó ṣe dáa o lótìítọ́ àti lódodo ìwà tó wù kò dáa ṣùgbọ́n ṣé ẹni tó wá ti ń wá oyún ọdún 10 ó ti ń lọ pé ọdún 11 báyìí toró lóye oṣù tí oyún ti dì lára ó ń lọ pé ọdún 11 báyìí ṣé irú wọn bẹ́ẹ̀ la máa wá ń fún nímọ̀ràn pé kí wọ́n lọ ba oyún jẹ́ òun ò lọ́wọ́ sí o ilé ìdíjà láàárín àwọn ọ̀rẹ́ wọn jọ ń jiyàn gbọ́n mi sómi òtó ìwà burúkú ló ìwọ náà lè ṣe bẹ́ẹ̀ òun ní kó foyún lẹ̀ fún ọkọ àbúrò ẹ̀ àbí báwo ló ṣe máa ṣe tó máa wá bímọ ìtàn tó máa lóhun ò mẹni tó ní ni àbí bíi báwo ó sọ sọ́tún ó sọ sósì rọ̀rọ̀ yìí fẹ́ẹ̀ dànù báyìí náà ló pe ọmọkùnrin yìí Adébímpé pé ọmọkùnrin yìí ìyẹn ọkọ àbúrò ẹ̀ tó bá sùn ó sì dúró ó pè ó ṣàlàyé fún ìyẹn ni báwo la ṣe máa ṣe báyìí tóun kan nǹkan tóun ṣe lọ́jọ́ náà pápá nǹkan tó tòun sí ṣe ni kẹjẹ ká bàjẹ́ o Adébímpé sọ pé òun ti ní ọ̀rẹ́ tó sọ fún òun pé ṣe ni ká bàjẹ́ bẹ́ẹ̀ lòun ti fi lọ ọ̀rẹ́ tó ti sọ pé kóun má gbìyànjú ẹ̀ o tóun bá gbìyànjú ẹ̀ tóun ò bá ní ìmí ìmọ̀kọ́ táyé máa fi parẹ́ ọmọkùnrin náà ní wàhálà màlílé ṣùgbọ́n ṣé kinní yìí ò wá ní da ìrìn àjò ìfẹ́ èmi àti àbúrò yín rú ǹjẹ́ kí lórúkọ àbúrò Ṣàkírátù lórúkọ àbúrò ẹ̀ ó ní òun sì fẹ́ràn Ṣákì débi gẹlúmọ́gúbì ẹ mọ̀ wọ́n ó lóun fẹ́ràn Ṣákì dáadáa kí la máa wá ṣe báyìí ọmọkùnrin ń bẹ̀bẹ̀ pé ṣe ni kẹ́ ká bàjẹ́ Ọlọ́run á fún yín ní òmíì Adébímpé náà sọ pé ò dáa mo gbà láti bàjẹ́ tí Ọlọ́run ò bá wá fóun ní nǹkan kí la máa wá ṣe sí ọ̀rọ̀ yìí ó so sí ni lẹ́nu kódà ó tún buyọ̀ sí ìsòrí èèyàn ò ṣeé pọ́nlá iyọ̀ rèé kò ṣeé tú dànù kò mọ nǹkan tí ó lè ṣe o ẹ jọ̀ọ́ ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aláròjinlẹ̀ kí ni kí Adébímpé ṣe sínú ọ̀rọ̀ yìí pàápàá kí n kúkú sọ délẹ̀délẹ̀ àbúrò rẹ̀ Ṣàkírátù ó mà ti gbọ́ sínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí Ṣàkírátù ti gbọ́ sínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó sì ti di iṣu àtayànyàn nínú ẹbí Ṣákì máa ń sọ pé òun ò ní gbà báwo ni ẹ̀gbọ́n òun ṣe máa lóyún fún ọkọ òun táwọn bá tẹ̀ gbàdúrà kí ẹ̀gbọ́n òun náà lọ́mọ láyé ṣé bíi tọkọ òun ni ẹ má gbàgbé o ọmọ méjì ni àbúrò ẹ̀ ti bí fún ọmọkùnrin yìí ìyẹn Ṣákì ọmọ méjì ló ti bí fọ́kọ ẹ̀ ẹ̀gbọ́n tuntun lóyún rí ìlú yìí ò jẹ́ kán mọ ibi tí wọ́n ń lọ gangan gbogbo ẹbí ti ń fẹ́ dàrú sọ̀rọ̀ yìí ló fi wá gbé wá káwa mọ́ ní iléeṣẹ́ Yorùbá Shimba TV pé ẹ jọ̀ọ́ kí ni kí òun ṣe ló fi ń bi wá pé kí ni kí n ṣe èmi náà wá ń bi gbogbo àgbáláyé pé kí ni kó ṣe báyìí kí ni kí ọmọbìnrin Adébímpé yìí kí ni kó ṣe sínú ọ̀rọ̀ yìí oyún yìí ni kó lọ ṣe bóyá máa bàjẹ́ ni à ń ṣe ni kó fi oyún yìí lẹ̀ ni gbólóhùn méjì tí a fẹ́ gbọ́ àti ìmọ̀ràn míì tí ẹ bá tún nírì ká má gbàgbé pé ó ti ń lọ pé ọdún 10 báyìí àbí kó tẹ̀ tí lé lọ́dún 10 ní ká sọ torí lọ pé ọdún 10 ló ní ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ oyún sì ti ń dóṣù 4 báyìí ló ṣe wá bá wa pé kí ni kí n ṣe gẹ́gẹ́ bí ètò wa ẹ jọ̀ọ́ ẹ bá wa fi àtẹ̀jíṣẹ́
ránṣẹ́ lórí igbó bó dẹ̀ jẹ́ mẹ́sẹ̀gì náà ni bí wọ́n jẹ́ mẹ́sẹ̀gì lẹ́yìn fẹ́ kọ tí ẹ bá wò tán lórí Yorùbá Ṣemba TV ẹ níbi kọ́mẹ́ǹtì ẹ bá wa kọ́mẹ́ǹtì gbogbo bí ẹ bá ṣe lérò ẹ bá wa sọ síbẹ̀ tó bá ti jẹ́ pé SMS ni mẹ́sẹ̀gì ni ẹ fẹ́ send ni ẹ bá wa send nọ́mbà mẹ́sẹ̀gì yín sórí 07033215903 nọ́mbà tí ẹ lè send mẹ́sẹ̀gì yín sí òun ni 07033215903 nọ́mbà nìyẹn ó dẹ̀ jẹ́ pé ibi tí ẹ ti máa wò gangan Yorùbá Ṣemba TV on YouTube níbẹ̀ gangan lẹ ti máa wò ní ìsàlẹ̀ lábẹ́ níbi kọ́mẹ́ǹtì àyè àfi nǹkan ránṣẹ́ ẹ̀yin kọ nǹkan tẹ́ ẹ bá fẹ́ sórí ẹ̀ ẹ sọ fún wa. irọ́ ikú là ń pa má dà elégbòjò ní bàbá gbígbín Yorùbá Ṣemba TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwí síbẹ̀ ní pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Ṣemba TV. Thank you for watching.